Sheikh Ad-Dahhak. Alhaji wa Sheikh Ad-Dahhak. Nìbàdàn. ọmọ babalagege. Ni wọ́n. àti Alhaji wa Al-Muhammi Agbarere. Alhaji wa Al-Muhammi Agbarere. L'Abuja. ọmọ babalagege. làwọn náà. Alhaji wa Akéwùgbàgò. Alhaji wa Akéwùgbàgò. Bàbá wa Akéwùgbàgò. Alhaji wa Ọ̀kanlọ́mọ. Alhaji wa Ọ̀kanlọ́mọ. Emir Adébárì. Emir Adébárì. Lọ́yà Ismail ní London. Lọ́yà Uthman Ismail ní London. Lọ́yà Ismail ní London. Alhaji wa Akéwùmí. Alhaji wa Akéwùmí. Alhaji wa Adéwọ̀lú. Alhaji wa Adéwọ̀lú. Alhaji wa Ẹsẹ̀ Alunaka. Alhaji wa Ẹsẹ̀ Alunaka. àti gbogbo àwọn tó kù bẹ́ẹ̀. Tádùá àwọn ọmọ lọ́dọ̀ wọn ní gbogbo ìgbà. gbogbo àwọn tá a wí yẹn ní ire wọn fún wa. àjọ papọ̀ jẹ́ ti babalagege. àjọ papọ̀ jẹ́ ti babalagege. bàbá Akéwùgbàgò di Ajá wa Kàfílà Káúlà. àti gbogbo wọn bẹ́ẹ̀. wọ́n bẹ lárafa. ọlọ́mọ bá wa pẹ̀lú yín o. bàbá wa pẹ̀lú yín o. bàbá wa mufti gbogbo ilẹ̀ Yorùbá. Dr. Abdulrazak Ìṣọ̀lá. gbogbo yín la ṣàdúrà fún bẹ́ẹ̀. babalagege aparasibu ní bàbá. ní manira. ọlá Muhammadu gbogbo yín la dúrà sí lọ́dọ̀ rẹ̀ lórí ọjọ́ àràfà yìí. ẹ máa wà dáadáa. ẹ máa lò kẹ́. ẹ máa lò kẹ́. ẹ máa lò àánú. ẹ ṣe àmì mẹ́ta kí mẹ́tẹ̀ẹ̀ta ó ró dáadáa. ẹ tún wílẹ̀. ẹ tún wílẹ̀. Àmín ya Allah. gbogbo àwọn tó bá kú náà kọ́ lọ́wọ́ mú bá wọn. gbogbo àwọn tó bá kú bẹ́ẹ̀ kó lọ bá.